Kí ló ń ṣẹlẹ̀ sí Portable Ọmọlálọmí tí gbogbo wa mọ̀? Kí ló ń ṣẹlẹ̀ sí o? Mo lérò pé gbogbo yín ṣì mọ ọmọkùnrin tí wọ́n ń pè ní Portable. Kí ló ń ṣẹlẹ̀ sí Portable? Ẹ jẹ́ ká máa gbàdúrà fún gbogbo àwọn tó jẹ́ wípé a nífẹ̀ẹ́ sí. Torí wípé bíkú ṣe mú ẹni lọ tó mú àwọn èèyàn lọ kò múnú wa dùn, a kò mọ nǹkan tó ń fà á. Oríṣiríṣi àwọn èèyàn ni wọ́n ń kú ní ẹnujọ́ mẹ́ta yìí tó jẹ́ wípé kò tiẹ̀ yé wa mọ́. Àwọn èèyàn míì wà tó jẹ́ wípé orí ìdùbúlẹ̀ àìsàn ni wọ́n wà. A kò mọ nǹkan tó ń ṣẹlẹ̀ o, kí Ọlọ́run kó máa ṣàánú gbogbo wa. Lónìí ìròyìn nípa Portable òun la mú wá fún yín. Ẹ máa bá wa ká lọ kẹ́ lè gbọ́ kókó inú ìwé ìròyìn náà. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tí ẹ ń wo fídíò wa nìyí, ẹ jọ̀wọ́ ẹ tẹ subscribe button láti máa rí púpọ̀ lára àwọn fídíò wa wò. Ojú tí ẹ fi ń wò wá kò ní fọ́, etí tí ẹ fi ń gbọ́ wa kò ní di láṣẹ Èdùmàrè. Ọpẹ́ Ọmọ Ajíbóyè lórúkọ tèmi. Ẹ kú dédé wò yìí níbikíbi tẹ́ bá ti ń wò wá nílé lóko lẹ́yìn odi. Lónìí ìròyìn jẹ́ kó yé wa wípé arákùnrin tí gbogbo wa mọ̀ sí Portable tó jẹ́ hip hop musician, ó gbé lọ sórí ìtàkùn ayélujára rẹ̀ o. Ó gbé fídíò kan síbẹ̀ níbi tí ó ti ń jẹ̀rora o. Ó ní kí gbogbo ọmọ Nàìjíríà kí wọ́n máa gbàdúrà fún o. Ó ní àti àwọn tó jẹ́ fáǹsì òun àti àwọn tí ń ṣe fáǹsì òun, ó ní kí wọ́n gbìyànjú láti máa gbàdúrà fún o torí wípé inú ìrora ni òun wà. Ó ní kí wọ́n máa gbàdúrà fún o. Ó ní òun ò fẹ́ kú ní kékeré. Ó ní àwọn ọmọ òun pé àwọn ọmọ òun kéré, pé òun ò fẹ́ kú ní kékeré, pé kí àwọn ọmọ Nàìjíríà kí wọ́n máa gbìyànjú kí wọ́n máa gbàdúrà fún un. Portable tó ń fi pẹ̀lú rẹ̀ wípé òun ní nígbà tó bá ń dùn ni àwọn èèyàn ni wọ́n máa bá ẹ̀jẹ̀ ń bẹ̀. Ó ní nígbà tí ó bá kú ìwọ nìkan pé gbogbo wọn máa sá lọ ni. Lónìí ìròyìn nípa Portable ní ṣókí tí a mú wá fún yín rèé. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tí ẹ ń wo fídíò wa nìyí, ẹ jọ̀wọ́ ẹ tẹ subscribe button láti máa rí púpọ̀ lára àwọn fídíò wa wò.